FM rẹ o ẹ ṣé o tẹ́ ń gbọ́ wá. adúpẹ́ pé ẹ̀ ń gbọ́ wa nílé iṣẹ́ Premier FM 93.5 ètò Nurul Islam òun náà ni ẹ̀ ń mọ̀ mú wá báyìí. Àwọn ọmọ olóògbé Elizabeth láti Èrúwà àwọn náà ni wọ́n sanwó fún ètò yìí. Ẹ máa bá wa bọ̀. Assalamu alaikum. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Atọ́rọ ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Látún fi ti alẹ́ ìdá bí a ṣe fẹ́ wọ ilé lónìí òní eléyàn. Pẹ̀lú ògo Ọlọ́run ọba, bàbá wa bàbá àdùnnú, bàbá àlùbáríkà, àwọn náà ni wọ́n tún síwájú tí a tẹ̀lé wọn ní alẹ́ tòní. Lórí ètò yín, ètò wa ni o, ìyẹn Nurul Islam, ètò tí a ṣe ìgbékalẹ̀ rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní àhín. A kí yín káàbọ̀ sí orí ètò náà. Àwọn bàbá wa Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid wọ́n ń bẹ pẹ̀lú mi lórí ètò talẹ́ yìí. Àwọn ní aṣíwájú tá a tẹ̀lé wá. Ẹ ra bàbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bákan náà Ustad wa Komarudin àwọn náà ń bẹ ní ìkàlẹ̀ ní alẹ́ tòní. Olóòtú ètò àwọn náà gbẹ̀yìn pẹ̀lú ògo Ọlọ́run bá ní alẹ́ tòní. Ohun tí àwọn bàbá wa tí wọ́n fi máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa òun náà ni àkọlé tí a pè ní an-nahyu anil ibtida, yẹn ni wípé ká jìnà sí àdádálẹ̀ nínú ẹ̀sìn. Ní pàtàkì jùlọ nínú oṣù tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn àdádálẹ̀ àwẹ̀ oríṣiríṣi tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ a máa fẹ́ wáyé, àtàwọn nǹkan míì tó tún jẹ́ bíi àdádálẹ̀ nínú ẹ̀sìn. Ó láwọn bá wa oníwọ̀n bá ní ṣe ìwọ̀n bá ní yànnàná rẹ̀ kí á mú gègé wa ká wá àpèrè ká fi ìdí wa ká ilé ká máa gbádùn ètò náà. Falyatafaddal Sheikh mashkura. A'udhu billahi minash shaitani rrajim. Bismillahi arrahmani rrahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala imamil muttaqin. Adúpẹ́ ní ọ̀dọ̀ ọba Olúwa wa. Alhamdulillah. Ọba tó ṣe pé ló dá gbogbo ẹ̀dá nítorí kán lè máa sin òun, kán dẹ̀ rárí dájú wípé àwọn ń tẹ̀lé ìlànà òun Ọlọ́run. Kí ọba Olúwa wa kó dákun kó jọ̀ kó jẹ́ ká lè máa sìn bó ṣe ń fẹ́, ká sì lè máa tẹ̀lé lánàá rẹ̀ bó ṣe ń fẹ́, kó wá ṣe wá ní ọmọ àlìjánná onídẹ̀ra lọ́jọ́ gbèǹde àlìkèyámà. Gẹ́gẹ́ bí àwọn àfáà wa ṣe ti fi tó wa ní etí, èyí tí ó jẹ́ agbọ́nrin ẹ̀kọ́ talẹ́ ìní pẹ̀lú àṣẹ Olúwa wa, ó ní ìkọ̀fúnni láti kó sínú àwọn tí ń jẹ́ àdàdálẹ̀ nínú oṣù tá a wà yìí. Oṣù náà ní oṣù Rajab. Oṣù Rajab ọjọ́ kan nínú àwọn oṣù ojú ọ̀run tó wà nínú ìjírà kàlẹ́ndà àwa mùmìnì àti mùmìnà. Oṣù Rajabu yìí kò sí bó ṣe sorí tí àwọn oṣù yòókù ẹlẹgbẹ́ rẹ̀ táwọn náà tí wọn ò ṣe sorí. Ṣùgbọ́n ó yà wá lẹ́nu yí pé ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí míì látara àìlágbọ̀yé tó jìnnà nípa ẹ̀sìn Islam tàbí látara ìtakété sí ìlànà alukur'an àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam, ó mú wọn gbé àwọn oníranran àdádálẹ̀ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ pàápàá nínú Islam, ó mú wọn gbé kalẹ̀ sínú oṣù Rajabu yìí, léyìí tó sì já sí pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam tá a wà nínú rẹ̀, tá a fẹ́ máa dúró sójú òpó alukur'an àti sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam, tá a fẹ́ sá fún àdádálẹ̀ àti ìfẹ́ ẹnu àti pé báwọn kan ṣe ń ṣe láti gbà wípé ó nìyí torí Ọlọ́run gbé ẹ̀sìn rẹ̀ ka orí ìmọ̀ alukur'an àti sunna anabi rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ni. Ṣebí Ọlọ́run ti fẹ́ ká sọ fún wa ní suratul A'raf
àyá ẹlẹ́ẹ̀kẹta wípé ittabi'u ma unsila ilaykum min rabbikum wala tattabi'u min dunihi awliya'a qalilan ma tadhakkarun. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ rárí dájú wípé ẹ̀ ń tẹ̀lé àlùkùránì tá a sọ̀kalẹ̀ fún yín. ẹ má ṣe tẹ̀lé àwọn nǹkan mìíràn tó kúnlẹ̀ rẹpẹtẹ lẹ́yìn àlùkùránì àti súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n èèyàn díẹ̀ ìní ọ̀ràn tí wọ́n máa tẹ̀lé Quran tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún wa yìí tí ó sì máa tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ wọn bá rán ní sí oríire sí gbogbo ẹ̀dá lápapọ̀. ó ń túmọ̀ sí pé ọgọ́rùn ẹ̀dá ìní yóò jókòó tí ń jẹ́ àdàdálẹ̀ àti ìfẹ́ ẹnu lọ́rùn. eléyìí dẹ́ ní kò lè ṣe ẹ̀dá láǹfààní láyé àti lọ́jọ́ ọ̀gbẹ́ǹdé àlìkìyámà kọ́lọ́mọ́sí wa lẹ́nu ìyá. dandan ni ká tẹ̀lé ìlànà àlùkùránì àti ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a bá fẹ́ là láyé àti lọ́jọ́ ọ̀gbẹ́ǹdé àlìkìyámà níwájú Ọlọ́run. torí pé ọ̀ranyàn ni ká sá fún àdàdálẹ̀ pátápátá yányá. torí pé àdàdálẹ̀ àtagídí ìfẹ́ ẹnu ó máa ń bani níjọsìn àti iṣẹ́ téèyàn ń pè ní sẹ́ẹ̀rẹ̀ téèyàn lòun ń ṣe fọ́lọ́hun ó máa ń bà á jẹ́ mọ́ni lọ́wọ́. ó sì máa ń sọ ẹ̀dá dẹni tó ṣe pé tẹ́dà bá kú sórí rẹ̀ ìyẹn sórí àdàdálẹ̀ ẹ̀dá ó lọ jẹ́jọ́ níwájú Ọlọ́run. ẹni Ọlọ́run bá sì gbé lẹ́jọ́ pé ó ṣe ṣèyí ṣé mo rán ọ ni àbí ànábì mi ló ní o ṣe onítọ̀ ń dáràn nù. Ọlọ́run má jẹ́ àdáràn wájú rẹ̀. ìdí èyí àdàdálẹ̀ rẹpẹtẹ ni àwọn èèyàn gbé sínú oṣù Rájàbù yìí. sọ̀rọ̀ kó oṣù Rájàbù ó di 5 lónìí ọ̀la ìní ó di 6 léyìí tí ń túmọ̀ sí pé oṣù ààwẹ̀ Ramadan kò tó oṣù méjì mọ́. kọ́lọ́n jẹ́ kí Ramadan kó bá aláyè nínú àlàáfíà àti ìmánì àtoríire àti bíbọ̀ àṣírí lọ́la ìjọkan ṣoṣo Ọlọ́run. ẹ wá rí oṣù Rájàbù yìí inú àdàdálẹ̀ táwọn èèyàn tí wọ́n dá sínú rẹ̀ rẹpẹtẹ ẹni káwọn kan máa gba odidi àwọn ọjọ́ inú oṣù Rájàbù láwẹ̀ fọ́lọ́hun léyìí tí ò lẹ́rìí kankan pàápàá láti inú àlùkùránì ni o tàbí láti inú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó dángájíá tó lálàáfíà. kìí ṣe ẹ̀tọ́ ìní fún mùmìnì àti mùmìnà láti yí pé Rájàbù ó wá dé kí mùmìnì tàbí mùmìnà kọ́ wa ní gbogbo ọjọ́ inú rẹ̀ ọjọ́ gbọ̀n ni o ọjọ́ 29 ni o ààwẹ̀ ló ń fi gbà fún Ọlọ́run. tí mùmìnì àbí mùmìnì kan bá ṣe eléyìí ó ṣe ìfẹ́ inú ara rẹ̀ ó ṣe tí à ń pè ní àdàdálẹ̀ tí jẹ́ bídíà kò ṣe ìtọ́lọ́wọ́n bá ràn nínú àlùkùránì alápọ̀nlé kò sì ṣe nǹkan tó tọ́ súnà kò sì sẹ́ni tó lè sọ wípé òun fi tóun ṣe ìjọ nínú Islam kò rí fi jọ ànábì tó bá gba odidi Rajab láti bẹ̀rẹ̀ dé parí láwẹ̀ fọ́lọ́hun kò rí eléyìí fi jọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ dẹ̀ ni tó bá ṣe bẹ́ẹ̀ kò rí fi jọ kankan nínú àwọn sàábé òjíṣẹ́ Ọlọ́run kò sì rí ẹnì kankan fi eléyìí jọ nínú àwọn tábìín àti àwọn tábìín àti àwọn yòókù tí wọ́n jẹ́ aṣíwájú rere fún wa lápapọ̀. bákan náà irú tẹ́ni yìí ṣe kò lákọọ́lẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tó lálàáfíà nínú àwọn tírà ìsìláàmù tó dángájíá kankan. ìdí èyí káràrí dájú yìí pé a fi mímọ́ gba gbogbo oṣù Rajab láwẹ̀ fọ́lọ́n sílẹ̀ nínú oṣù Rajab tí ò bá ti lẹ́rìí tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ò sì ṣe táwọn sàbí ò ṣe ẹ̀mẹ́jì káyí pé àwọn ọmọ ṣe pé a fi ń dá sínú ẹ̀sìn ni kí ló fi ń dá sínú ẹ̀sìn Ọlọ́run ló ní ẹ̀sìn rẹ̀ ó gbé kalẹ̀ pẹ̀lú bó ṣe wà látọ̀dọ̀ rẹ̀ kò ní kábòun fi kún o lè fi kún
islam ó sì lè fi kún ìtọ́lọ́run ọba tó fi rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sí wa nínú islam torí pé ìwọ kọ́ ló ní islam ọlọ́run ló ní ẹni tọ́lọ́run sì ní ó wá ṣàlàyé rẹ̀ fún wa ní theory and practical ìlànà bí wa muhammad sallallahu alayhi wa sallam ò lè sọ wípé ọmọ islam ń ṣe jùlọ tàbí pé ó tiẹ̀ wá mọ nǹkan kankan tó yẹ kó ṣe tí ò ṣe tí wọ́n wá mọ̀ tó wà máa ṣe tó sì pé káwọn èèyàn náà kí wọ́n máa ṣe tọ́wọ́ bá dẹ́ yìí wò ọ́ dára rẹ lẹ́bi burúkú lọ́jọ́ gbèǹde àlìkìyámà níwájú ọlọ́run torí pé ẹnìkan ò lè mọ̀ ẹ̀yà ẹ̀sọ́ ju ẹ̀sọ́ lọ tọ̀ lẹ́yìn eléyìí àwọn míì wọ́n tó gbé odidi ọ̀wọ̀ ńlá fún oṣù rajab léyìí tí ó yẹ kó rí bẹ́ẹ̀ kò sí bí rajab ṣe sórí táwọn oṣù yòókù náà tí wọn ò ṣe orí wọn débi wípé àwọn àjùlọ àtàwọn ọlá kan làwọn àbá máa ń sọ wípé ó wà fóṣù rajabu yìí léyìí tó ṣe wípé gbogbo ẹ̀ àdàdálẹ̀ ni kò sí ẹ̀rí tó lálàáfíà lórí wọn kódà àwọn míì tí ẹ máa ń sọ pé àwọn kàrámà ó ń bẹ fún oṣù rajab léyìí tó sì dá sí pé òtúbá ń tẹ ẹ̀rọ ìní gbogbo ẹ̀ wọ́n kàn fi kóyọ̀ sí ń tọ́jẹ́ àdàdálẹ̀ tí wọ́n dúró lé ní orí ni bákan náà ní àwọn èèyàn tí ẹ máa ń ṣẹ̀ṣà ọjọ́ àlàmísì alákọ̀ọ́kọ́ nínú rajab wọ́n á ṣẹ̀ṣà rẹ̀ fún àwọn àjọsìn kan tọ́lọ́hun ọ̀ràn wọn tánàbí muhammad sallallahu alaihi wa sallam náà ọ̀ràn wọn bákan náà ní òru jimá alákọ̀ọ́kọ́ nínú oṣù rajab àwọn kan á fi ṣe àìsùn àdúrà àti náfìlà àti ṣíṣe àdìkár fọ́lọ́hun eléyìí náà kò lẹ́rìí àdàdálẹ̀ ni tẹ́nìkan bá ní òun rádìísì tọ́sọ ń pa rẹ̀ àdìísì irọ́ pátápátá yányán tí è ṣe ọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ló ti wá ẹni onítọ̀hún rí o tọ̀ bákan náà àwọn míì wọ́n á tiẹ̀ máa ṣètọrẹ àánú nínú oṣù rajab léyìí tó ṣe yí pé wọ́n á ní ó lọ́lá pọ̀ onírànrìn ẹ̀sán rí ìní wọ́n mọ̀ mẹ́nuba tó tóbi bàǹtìbàǹtì yìí pé wọ́n bá ṣètọrẹ àánú rẹpẹtẹ nínú rajab ntẹ́ ó gbà ní lọ́dọ̀ ọlọ́run tó sì já sí pé kò sí ẹ̀rí tó lálàáfíà lórí gbogbo ẹ̀ kódà àwọn míì wọ́n máa ń pa ẹran láti sọ yí pé àwọn fẹ́ fi wá ìsúnmọ́ ọlọ́run ọba nínú oṣù rajabu yìí léyìí tó ṣe pé wọ́n rán ní ẹran kan pípa lọ́nà àrà ọ̀tọ̀ nínú oṣù rajab wípé ìjọsìn kan ni ó jẹ́ kó kúrò ní di àdàdálẹ̀ bákan náà ni làwọn míì tí ẹ máa ń sọ wípé inú oṣù rajabu yìí ẹni ká lọ ṣe umura ni ló ti lọ́lá jù ni ló ti dáa jù fọlọ́run ọ̀rọ̀ irọ́ ìlélẹ́yìí náà kò sí ẹ̀rí láti inú alukur'an tàbí láti inú sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam lórí wípé umra nínú oṣù rajab ọlọ́lá pọ̀ kò sí ntọ́jú ọmọ bẹ́ẹ̀ ẹnìkan kan ò sì lè rí àdìsí kan tó bá kí irú àdàdálẹ̀ wípé inú oṣù rajab ìní umra ṣíṣe ló lọ́lá fún múmìnì tàbí múmìnà jùlọ bákan náà ní àdàdálẹ̀ mìíràn ló tún wà nínú oṣù rajabu yìí nínú ẹ̀ ní wípé on the 27 nù rẹ̀ ọjọ́ 17 nù rẹ̀ wọ́n máa ń fi ṣe àjọyọ̀ àti pọ̀pọ̀ ṣinṣin Laylatul Isra wal Miraj léyìí tó ṣe yí pé kò sáré dájú wípé 27 rajab ní ànábì ṣe ìrìn àjò tọ́lọ̀ ń mú ṣe láti Mákà ẹ̀rí lóru gànjọ́ wá sí Kudus ní Jerusalem ẹ̀rí láti bẹ̀yẹn wá lọ sí sánmà àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje tí ọlọ́run ọba mú ṣe ìrìn àjò lọ òun àti màláíkà Jibril torí Jibril lọ́lọ́ ní kó wá mú láti Mákà lọ sí Kudus Masjidu Aqsa láti bẹ̀ ní Kudus lọ sí sánmà tánàbí tó sì ń kọjá láwọn sánmà kọ̀ọ̀kan tí èdè òkè sánmà ẹlẹ́ẹ̀keje tí ọlọ́run ti ní kó wá pàdé ẹ̀hún ibẹ̀ náà lọ́lọ́run sì ti fún ní àwọn àrùn wákàtí 5 yìí àtàwọn nǹkan míì nínú ẹ̀sìn yìí wá fún àwa mùmìnì àti mùmìnà ìrìn àjò yìí ànábì ó ṣe ní ara
àti ẹ̀mí ni èyí ṣe pé bóyá ọ̀rọ̀ ojú oorun ní odidi ara ẹni àti ẹ̀mí rẹ̀ ẹni ó fi ṣe. àwọn àmọ́ ń sọ yìí pé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù Rajab ẹni ìrìn àjò ìwáyé ìyẹn ìrìn àjò Isra wal Miraj yìí. àwọn èèyàn wà specialize òru 27 Rajab láti fi yan àwọn náfìlà kan rẹpẹtẹ, láti fi ṣe àwọn àdìkárù rẹpẹtẹ, láti fi ṣàìsùn àdúrà náà gbáà èyí tó ṣe pé àdàdálẹ̀ òní kò sí mímọ́ ṣe àyájọ́ 27 Rajab ní pọ̀pọ̀ ṣìnṣìn ọjọ́ tánàbí tó gun òkè sánmà lọ òun àti Jibril tọ́lọ̀ ní kó wá bá òun ní àlejò. ìdí èyí ìwọ tó ń gbọ́ mi má mú 27 inú oṣù Rajab tá a wà yìí ní ọjọ́ tó fi ṣàìsùn àdúrà tàbí tàájúdì tàbí náfìlà kan àrà ọ̀tọ̀ tàbí àwọn àdúrà kan àrà ọ̀tọ̀. gbogbo nǹkan táwọn àbá máa ń sọ nípa rẹ̀ àdàdálẹ̀ ni kò lákọọ́lẹ̀ kankan tó lálàáfíà nínú àwọn tírà Islam. ṣó ń gbọ́ mi eléyìí tọ́jẹ́ súnà ìní kò tẹ̀lé kúrò nídìí àdàdálẹ̀ tí àwọn àpá àtàbáwọn ṣéwù kan wà tó ṣe pé kò lẹ́rìí tó ṣe pé ọkàn kó ọ sínú wàhálà lọ́jọ́ ògbéǹde àlìkìyámà ni. torí pé àpá kan kó ló ní Islam, ṣéwù kan kọ́ ló ní Islam, Ọlọ́run ló ní Islam. àní Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run sì ní kó wá pàtíìsì ìsìláàmù ìhàn wa àṣìlẹ̀ pé a mọ kẹ́nẹ́ kan ju ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ nínú ẹ̀sìn yìí àti nípa ọ̀rọ̀ ilé ayé gan àmọ́ tó. bàbá wa Sheikhul Islam Ibn Taymiyyah kọ́lọ́mọba kó bá ní sàlékún ìyọ́nú rẹ̀ fún wọn. wọ́n ní mímú ọjọ́ kan tàbí odidi oṣù Rajab ní pọ̀pọ̀ ṣìnṣìn ìjọsìn kan àrọ̀ ọ̀tọ̀ tá a máa gbààwẹ̀ tàbí a máa wá ṣe àwọn òru kan nínú oṣù Rajab lẹ́mìí fún jọsìn àtàdúrà. wọ́n ní makruh ní akórìíra rẹ̀ pátápátá fún mùmìnì àti mùmìnà nínú ẹ̀sìn Islam. wọ́n ní bá a ṣe ní ta akórìíra tó yẹ ká jìnnà sí òní yìí. wọ́n ní orí eléyìí náà ni Ìmáàmù Ahmadu bunu Hanbali wà àti àwọn míì nínú àwọn bàbá tí wọ́n jẹ́ aṣáájú rere fún wa nínú ẹ̀sìn Islam yìí. bàbá Ibn Taymiyyah kọ́lọ́mbá ni kẹ́ wọn kó bá ní gẹ̀ wọ́n. wọ́n tún wá ń sọ yìí pé n táwọn èèyàn dá ládàdálẹ̀ sínú oṣù Rájàbù yìí bíi gbígbé ọjọ́ àlàmísì àkọ́kọ́ nínú rẹ̀ lárugẹ, gbígbé òru jímà alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ lárugẹ pẹ̀lú àìsùn àtàdúrà. wọ́n ní àdàdálẹ̀ ní gbogbo ẹ̀ ntọ́tọ́ fún mùmìnì fún mùmìnà ẹni kí ó jìnnà sí gbogbo ẹ̀ pátápátá yanyan. bàbá Ibn Taymiyyah rahimahullah wọ́n tún wá tẹ̀síwájú. wọ́n ní gbígbé àwọn ọjọ́ inú oṣù Rajab àtàwọn òru inú oṣù Rajab lárugẹ, wọ́n ní gbẹ̀yìngbẹ̀yìn ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àlèrúmọ̀ ẹlẹ́sìn ìsìláàmù kan, torí pé àwọn eléyìí kò wáyé lójú ayé ànábì àti lẹ́yìn tànàbì ti papòdà. wọ́n wá rìn kankan láàrin ìwé pé lẹ́yìn 100 ọdún mẹ́rin tànàbì ti fayé lẹ̀ ní làwọn èèyàn tó dá àwọn àdàdálẹ̀ ní oṣù Rájàbù lẹ̀. lẹ́yìn ọ̀wọ́ náà gbọ́ lẹ́yìn 100 ọdún mẹ́rin, lẹ́yìn 100 years tànàbì ti kúrò lórílẹ̀ ayé tó ti papòdà sọ́dọ̀ Ọlọ́run tó dá wa. ní àwọn èèyàn tó gbé oníranran àdàdálẹ̀ tó wà nù Rájàb ni wọ́n tó gbé kalẹ̀ táwọn èèyàn míì wà tó ń tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn. ìwọ bàbá tó ń gbọ́ mi náà tó wà nínú àwẹ̀ Rájàb ẹ̀yìn 100 ọdún mẹ́rin tànàbí ti kú ẹni wọ́n tó gbé àdàdálẹ̀ mímọ́ gba àwẹ̀ Rájàbù kalẹ̀. lórí o lè máa gbọ́ mi báyìí kó o sì wà nínú àwẹ̀ Rájàb, lórí o lè má gbà lọ́dún kan. ó jẹ́ bàbá àgbàlagbà ni, ó jẹ́ ìyá àgbàlagbà ni, èyí sì ṣe bàbá àgbàlagbà, èyí sì ìyá àgbàlagbà kankan ni o. ó ní o lè má gba 20 ọdún tó ti ń gbà bọ́ ni o kú àṣedànù. torí pé ní tí èèyàn bá ṣe inú ẹ̀sìn tí wọn ọ̀ràn èèyàn fi tara rẹ̀ èèyàn ó tún wá lọ jẹ́jọ́ bú lórí ẹ̀ níwájú Ọlọ́run mọ̀ sí alẹ́ ni tí ó jẹ́jọ́ yà. bàbá Ibn Taymiyyah wọ́n ní gbogbo àdìsí táwọn èèyàn sì máa ń kóòtì láti fi gbé àwọn àdàdálẹ̀ ẹnu Rájàbù rẹpẹtẹ ìlárugẹ, wọ́n ní mọ̀ọ́dù ni, wọn ò tiẹ̀ pé dọ̀ìf, wọn ọ̀pọ̀ lẹ̀, wọ́n ní irọ́ òjè ńlá ìdú
bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ kò sí kankan tọ́lá láàfíà nínú rẹ̀ pàápàá. bàbá wa Ibnu Hajar al-Asqalani Ọlọ́run bá ní kẹ́ wọn kó bá ní gẹ̀ wọ́n àwọn náà ní kò sí àdíìsì kan gbòógì tó wá látọ̀dọ̀ ànábì tọ́lá láàfíà tó wà ń dá lórí wípé ọlá kan ń bẹ fún Rajab lọ́nà àrà ọ̀tọ̀ tàbí pé ká gbààwẹ̀ ẹnu rẹ̀ ó tiẹ̀ lọ́lá kan fún wa níwájú Ọlọ́run sọ ọgbọ́n bá yẹn. kódà wọ́n ní kò sí àdíìsì kan tọ́lá láàfíà tó wá látọ̀dọ̀ ànábì tó ń ṣe wá lójú kòkòrò wípé ká sí òru kan tàbí òru méjì tàbí òru mẹ́ta lẹ́mì nínú oṣù Rajab láti fi ṣàdúà láti fi yan náfìlà láti fi ṣe àdìkà. wọ́n ní kò sí kankan tọ́lá láàfíà tọ́tọ̀dọ̀ ànábì wa. wọ́n ní tẹ́nìkan bá lóun rí àdíìsì lórí ẹ̀ wọ́n ní ẹgbà yìí pé irọ́ ni o òtún bá ń tẹ́ni tí wọ́n náà gbọ́ báyẹn kó kú nídìí oníranran àdàdálẹ̀ tó wà nínú oṣù Rajab táwọn èèyàn tí wọ́n máa ń gbé ní àrùgẹ. inú èyí tó tiẹ̀ já sí pé àwọn èèyàn máa ń ṣe ẹnirú òru 27 yìí táwọn èèyàn ní mọ́sálásí míì tí wọ́n ti máa dáwó tí wọ́n máa múra lẹ̀ nǹkan kan wọ́n ṣàìsùn yẹn kárakára kódà tí wọ́n kàkún yé pé òru ńlá ni òru yìí léyìí tó sì já sí pé òtún bá ń tẹ irọ́ lásán ìní gbogbo ẹ̀ débi yìí pé bàbá wa Ibn Taymiyyah ọlọ́mọba ni kẹwọn wọ́n ní àwọn òǹkọ̀tàn wọ́n tiẹ̀ sọ wípé Lailatul Isra wal Miraj táwọn èèyàn tí wọ́n máa ń pè nínú Rajab ńlọ wáyé sí tí wọ́n sì máa ń sọ wípé 27 Rajab ńlọ ṣẹlẹ̀ táwọn máa ń ṣe 27 Rajab lẹ́mìí àìsùn láti fi pé àwọn ń ṣàdúrà àwọn ń yan náfìlà àwọn ń ṣe askar. wọ́n ní irọ́ tiẹ̀ ni wọ́n láwọn òǹkọ̀tàn Islam sílẹ̀ páwọn kan sọ pé inú oṣù Zolikada tí í ṣe oṣù kọkànlá ìjírà kàlẹ́ndà wọ́n ní Ànábì ṣe Isra wal Miraj. wọ́n ní kódà ó kù ọdún kan àti oṣù mẹ́rin tánàbí ó fi Mákà lẹ̀ bọ́ sí Madinatu Munawwara. wọ́n ní Laylatul Isra wal Miraj bọ́ sí nínú oṣù Zolikada sọ ọgbọ́n yẹn rí kìí ṣe inú Rajab ó ní Isra wal Miraj bọ́ sí. ẹgbàá wa kan ó sọ wípé inú oṣù Zolikada ní òkú ọdún kan àtòṣù mẹ́rin tánàbí ó ṣe ìjìra láti Mákà bọ̀ sí Madina. wọ́n ní ẹgbàá wa kejì sọ wípé òru Isra wal Miraj tánàbí ṣe látorílẹ̀ lọ sí òkè sánmà keje yìí wọ́n ní inú oṣù Rabiul Awwal ló tiẹ̀ wáyé. ẹgbàá kan sọ bẹ́ẹ̀ pé inú oṣù Rabiul Awwal tí í ṣe oṣù kẹta ọdún ìjìra kàlẹ́ndà pé ńlọ wáyé ní èyí tí àwọn sọ yìí pé ó kọdún kan tánàbí ó fi Mákà lẹ̀ bọ́ sí Madinatu Munawwara ńlọ ṣẹlẹ̀ nínú oṣù Rabiul Awwal. kí wọ́n alábùrọ̀ wá tẹ̀bà tí Rajab lọ́rùn pé inú rẹ̀ ní Isra wal Miraj wáyé táwa specialize 27 rẹ̀ pé òru yẹn lọ bọ́ sí tí àwọn òǹkọ̀tàn Islam tó lálàáfíà tí wọ́n sì sọ yìí pé inú oṣù báyìí ni wọ́n sọ yìí pé Isra wal Miraj ìlú bọ́ sí. kí abẹ́rù Ọlọ́run ọba kákò nídìí nǹkan tí kò ní ẹsẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn yìí. Suratul An'am àyà 153 Ọlọ́run ọba ń sọ mbẹ̀ pé wa ana hada sirati mustaqim fattabi'uhu wala tattabi'u subula fatafarraqa bikum an sabili dhalikum wazakum bihi la'allakum tadhakkarun. Ọlọ́run ní ojú ọ̀nà mi ni tó tọ́ pọnragada ojú ọ̀nà kìtàbù wa sunna ló tọ́ pọnragada kò sí wọ́guwọ́gu nínú rẹ̀. ìníkẹ́ ẹjẹ́ a máa tẹ̀lé gbogbo wa ká lè là ká lè ṣoríire láyé àti lọ́jọ́ ọ̀gbẹ́ǹde àríkè àwọn gbọ́n àwọn ojú ọ̀nà èṣù ojú ọ̀nà àdàdálẹ̀ ojú ọ̀nà fẹ̀nu tọ́pọ̀ rẹpẹtẹ lórílẹ̀ ayé yìí ẹ jẹ́ ká kú òun bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pa wọ́n tí ẹ jẹ́ á sá fún wọn. Ọlọ́run kì wá ń lọ̀ tó ká má lu agídí pẹ̀lú Ọlọ́run àti òjíṣẹ́ Ọlọ́run. eléyìí ò ní àràrà mẹ́nubà nínú ẹ̀kọ́ talẹ́ òní ayọ̀ gbàwájú bẹ́ẹ̀ lọ ni a fẹ́ yànnànà síwájú sí i ṣùgbọ́n àbíolúwa wa kó ṣàgbà lẹ́sìn lọ́wọ́ wa kó sì ṣe níbàlẹ́jọ́ rẹ̀ fún wa láyé àti lọ́jọ́ ìgbéǹde àlèkè àmàlọ́lá la haula wala quwwata illa billahi al-aliyyil azim. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba bákan náà kí àwọn bàbá wa púpọ̀ ọ̀rọ̀ ni a ti gbọ́ yìí o. Yorùbá bọ̀ wọ́n ní adìẹ tí ò lára òfò kì í bá wọn yẹ̀yìn tiẹ̀ sórí pẹpẹ. Rọ́jàbù kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò bàbàrà kankan wọ́n ní kò sí
pàtàkì àbí ọlá àbí àjùlọ kan fún Rajab lórí gbogbo àwọn oṣù tí ó ṣẹ́kù. So Ramadan ńlá àwẹ̀ tó yẹ pé gbogbo apátápátá ńlá gbà á, kò sí nǹkan kan tí ń jẹ́ àwẹ̀ arúgbó kó lè bá yé wa ní tí a ń sọ fún wa. Àwẹ̀ arúgbó kò lẹ́sẹ̀ ńlẹ̀, míyàn bá ṣe àṣedàní ni, kò ní jẹ́ nǹkan àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ọlọ́run má jẹ́ àsọ̀fọ̀ láyé àti lọ́jọ́ gbẹ̀ǹde àlùkìyámà. Naam ẹ ti wọlé o. Àwọn mọ̀rọ̀kọ́ ti rẹ bẹ́tẹ́. Àkótó di pé ìpè mí yóò máa wọlé. Bàbá wa, ẹ dákun sẹ́tùmọ̀ tí à ń sọ fún wa ni wípé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ gba àwẹ̀ rárá nínú oṣù Rajab. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́. Níta sọ ni pé èèwọ̀ ni kò tọ́ láti gba odidi Rajabu láti bẹ̀rẹ̀ dé parí láwẹ̀ fọlọ́n. Ṣùgbọ́n àwẹ̀ súnà tó wà nú àwọn oṣù yòókù a lè gba nú Rajab náà bí àwẹ̀ ọjọ́ Monday, àwẹ̀ ọjọ́ Thursday, àwẹ̀ àwọn ọjọ́ funfun tánàbí sọ ìyẹn 13, 14, 15 oṣù ojú ọ̀run kọ̀ọ̀kan a lè gba àwọn yẹn nínú Rajab. Ṣùgbọ́n kọ́ á gba gbogbo ẹ̀ láwẹ̀ ọ̀sẹ̀ rí fún un. Ẹ ti wọlé o. Wàlẹ́kùn sálàm. Naam, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ṣé àdúrà kan wà tá a lè máa ṣe nínú Rajab ẹ̀wọ̀dúrà? Wọ́n ní sí àdúrà kan bẹ́ẹ̀ tá a lè máa ṣe nínú Rajab. Kò sí àdúrà kankan àrà ọ̀tọ̀ tá a lè máa ṣe nínú oṣù Rajab lọ síwájú Ọlọ́run. Táwa kan bá ní àdúrà nìkan gbà inú oṣù Rajab là máa ń ṣe àdúrà èèyàn ò sì gbàgbá irọ́ ní ń pa ọ̀ǹtàn wa ni. Kò sí àdúrà kan àrà ọ̀tọ̀ nínú oṣù Rajab. Àdúrà tá à ń ṣe nínú àwọn oṣù yòókù iná la lè ṣe nínú oṣù Rajab àtàwọn oṣù tí è ṣe oṣù Rajab. Wallahu alam. Fún àǹfààní àwọn tí a bá fẹ́ pè 08071391132 08071391132 kó tó di pé ìpè mi yóò tún wọlé bàbá wa. Bí yàn bá mọ̀ pé ọjọ́ pàtó báyìí ènìyàn bíun nínú oṣù tàbí ní ọ̀sẹ̀ tí yàn lè máa fọjọ́ nǹkan fún máa gbà wẹ̀ báni bí ni a ṣe ń ṣe bí. Pàápàá èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ o tànàbí ọwá lójú ọ̀nà ẹ̀sìn pẹ̀lú àṣẹ Ọlọ́run ni. Kí ni ìbéèrè yín o? Ẹ dákun àbá Abdulrahman àti bàbá Abdulwahidi àpadà sí bóòní ẹ̀ka yẹn o. Àmì wà ìyá gan Ọlọ́run sọ ní Kí sọ. la lè ṣe lórí àwọn àtàdúgbò wa kà máa wà jáde náà bá àná o kí ìbò la tó lè máa lò fún wa wọ́n máa kéwú jù àlọ́ o. Tọ́. Ọ̀rẹ́ àlá ń sọ fún wa kí àlálà wọn lọ gbé bóde o kí ìbò la tó lè máa lò fún wa kàtà wà jáde náà wọ́n takulé lórí o. Ọlọ́run sẹ́yìn lẹ́sàlẹ̀. Ọlọ́run jẹ́ mi yín ogun Ọlọ́run sì ní jẹ́ ẹ̀ máa padà sí ibú àdúrà yẹn ọgbà. Ṣé ẹ rí ẹni tó bá jẹ́ alágídí kò ní gbọ́ kò ní gbà ṣùgbọ́n yóò dàmọ̀ lọ́jọ́ gbèǹde àlìkìyámà níwájú Ọlọ́run. Ẹ máa ṣàdúrà fún wọn pé kọ́lọ́run jẹ́ oyé wọn ní èṣù ìlójókòó lé wọn ní agbárí. Wàlẹ́kùn sálàm. Kí ni ìbéèrè yín sà? Bẹ́ẹ̀ ni kí gbogbo àwọn tí wọ́n mú ìyá pé tá a bá gba ayé báyà á bẹ̀rẹ̀ gbà sí báyìí. Sọ̀rọ̀ dáfà bá a sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀. Àwọn jímọ̀ tí yóò pọ̀ tá a máa ń lọ oríṣiríṣi àdìsí wọn máa mú wá lórí ẹ̀. Tọ́ wọn lọ́pọ̀lọpọ̀ jimá àwọn àdìsí oríṣiríṣi ní ìwé kalẹ̀ o. Àdìsí irọ́ ni kì í sàdìsí ànábì irọ́ ni tí wọ́n sọ pé ẹ̀san báyìí lẹ́gbà lórí rẹ̀ kò sí àkọọ́lẹ̀ tó lálàáfíà lórí rẹ̀ wọ́n ń parọ́ ni ẹ má tẹ̀lé wọn gbogbo orúran yẹn ó ti yẹ kó kú lórílẹ̀ Ọlọ́run ọba yìí ṣùgbọ́n ìmọ̀ tí ò tó nǹkan ẹni ń bá àwọn èèyàn jà. Sọ́yìn. Àwọn ẹlẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀léra wọn kí la burú ló bá a gba ẹlẹ́tẹ̀ẹ̀ta tá a gba rọ́ọ̀tẹ̀ tá a gba ọ̀gá ìmọ̀tẹ́rọ̀ tí gbogbo ẹ̀ jẹ́ àádọ́rùn-ún Ọlọ́run kẹ́yìn bàbá òfin yín dáhùn. Ọlọ́run san yín lẹ́san rí púpọ̀ ṣe ẹ̀rá burú tó ń bẹ́ẹ̀ ní pé ǹjẹ́ Ọlọ́run ní ká ṣe kinní yìí kò sẹ́rì fún pọ́lọ́ ní ká ṣe ǹjẹ́ ànábì ní ká ṣe kinní yìí kò sẹ́rì fún pànàbì ní ká ṣe òkè ẹni tá a mọ̀ yìí pé ó lẹ́sìn jùlọ tó sì súnmọ́ Ọlọ́run jùlọ ìlànà bí wa Muhammad sallallahu alaihi wasallam káwá bí ra wa léèrè pé sànàbì gba 90 Rajab Shaban Ramadan papọ̀ àwọn bá ní ànàbí ọ̀gbà káyí pé ìta ànàbí ò ṣe táwọn sàbẹ̀rẹ̀ ò ṣe bó làwọn ó ṣe wá máa ṣe ìta fi kú òní ẹnu wallahu alam. wọ́n ní ewu ni ká jẹran pẹ́ lẹ́nu òǹfà òfin òní ọ̀jẹ́ ojúṣe Ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ pé kullu ummati yadkhulul janna illa man aba gbogbo ẹ̀ máa ti jẹ́ mùsùlùmí ní ó wà lùjẹ́nà àfẹ́ńbá kọ̀ tálẹ́ntì ó kọ̀ ẹni tí a sọ fún pé tọ̀ ànábì ni a máa ṣe bídíà o tó sì gbára mọ́ so pẹ̀lú ògbólọ́n tó bá tó di ní ọjọ́ mẹ́jọ ẹ máa pàdé wa ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal olóòtú ètò ní Alhaji Tohir Abolade Al-Imam bẹ́ẹ̀ tí ń gbọ́ kétékété nílé wọ́n ní kankan níbẹ̀ ní inú omi tí ń lùlù fún èrò mi
ẹni tí ń gbé sókè gbé sílẹ̀ tẹ́ fi ń láǹfààní láti gbọ́ wa ó ní Adéwùmí Àlùkò ìyá àbèjì alájà